Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹni a bá fi ẹ̀jẹ̀ ọlọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ náà ni ó ṣe tí ó fi kú láyé. Irú wọn ní sọgbẹ́ yìí sọ̀hún tí ń larí tàgbò mọ́tò wókọ. Lèmi a fi máa sọ wípé ẹni tí ò bá ti ní ẹ̀jẹ̀ bíbí ire tàbí tí ò ní bíbí ire kò lè hùwà re. Ẹni tí ìran bàbá àti tiẹ̀ ò bá ti ń dúró níbi ìkan re, ẹ má expect irú ẹni bẹ́ẹ̀, irú àwọn ọmọ bẹ́ẹ̀ káwọn náà dúró níbi nǹkan re. Irú ló ń bórùn. Mo rí wípé ẹ̀ ń gbé flyer kan síta, the kìnnìkan 100 ìṣẹ̀kiri and Yorùbá kìnnìkan 100 want to settle the kìnnìkan brief in between the olóyè Chief Sunday Gbo Idi àti Gani Adams. Ẹ kúrò nídìí ìdò, eré ọmọdé ni. Ṣé Sunday Gbo bá yín jà ni? Sunday Gbo bá Gani jà, Gani ní bára rẹ̀ jà. Mo ti sọ fún yín pé Sunday Gbo kọ́ ló ń bínú. Mo lọ́mọ kóòtù òjíire ló ń bínú. Mo ní Sunday Gbo kọ́ ni Gani ń bájà. Gbogbo ọmọ Yorùbá ló ń bájà. Torí ẹni bá ti ń bá olùrànlọ́wọ́ ẹni jà, ẹni ló bá jà. Làwọn àgbà jọ̀wọ́n àná fi sọ wípé ọ̀tá ọ̀rẹ́ mi, àbí ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá mi náà ni. Ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá mi náà ni. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi náà ni. Ẹ kú nídìí ìdò. Bàbá Adéṣọ̀kan, ẹ kú nídìí ìdò. Àti gbọ́n tẹ́lẹ̀ ló ń bí yín nú. Tẹ́ ẹ fi pèpàdé ọ̀tẹ̀ torí májàsọ́lá. Àti gbọ́n tẹ́ ló ń bí yín nú. Tẹ́ni ó kubi tó máa dé yẹ máa gbà. Ṣé mẹ́tàlélọ́gọ́rùn-ún yín? Mẹ́tàlélọ́gọ́rùn-ún yín? Ṣé ẹ lè dí ọmọ Adéyẹmọ lọ́nà ni? Bàbá Adéṣọ̀kan, àṣetẹ́ fi jó lágbàlagbà. Ṣé owó iná ni? Wọ́n ní ẹni torí ń gbà tí Sunday Gbo máa dá ìrù ẹkùn lẹ̀, ọ̀tún máa hànà sí ìrù ẹkùn, ó yẹ kó kọ́kọ́ wá gbàṣẹ lọ́wọ́ yín. Ta ni yín sà, bàbá Adéṣọ̀kan? Ṣé bẹ́ẹ̀ ṣe bá OPC jẹ́ kẹ́tù wá lórí ọ̀fẹ́ àti bá ìrù ẹkùn jẹ́ àbí? Bàbá Adéṣọ̀kan, bí ẹ ti fọ́ OPC, àbí ẹ mọ̀ pé ẹ̀yin lẹ fọ́ OPC? Torí Yorùbá sọ wípé agbépo lájà kì í ṣolè. Ẹni tó gbépo lẹ̀ lọ́wọ́ olè, òun gangan ló lè. Ẹ̀yin tẹ́ ẹ ran Gani lọ́wọ́, tẹ́ ẹ bákọ̀pù Gani, tẹ́ ẹ sọ́pọ́tì Gani láti da OPC rú, ẹ̀yin gangan ní mọ̀dàrú. Ìgbà tó wá mú ẹ̀sùn wá bá yín pé bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hún ó ń ṣòṣèlú, ó ń ṣe gbá, ẹ ṣe wádìí dáadáa. Torí pé inú yín ti kọ́kọ́ rorò sí bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hún. Láti gbà yẹn kọ́ ayé yín wá dà sà, ayé yín wá dà. Bá sì máa sọ̀rọ̀, wọ́n á ìdárúkọ bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hún. Ǹjẹ́ ayé ra yín mọ̀? Láfi ní òṣìkà máa ṣe mọ̀. Ẹ̀mí Ọlọ́run ló ń bá yín sọ̀rọ̀. Èmi kọ́ ni mò ń gbẹnu sọ̀rọ̀. Ẹ̀mí Ọlọ́run ló ń sọ̀rọ̀. Àwọn onílẹ̀ ló ń sọ̀rọ̀. Àwọn bàbá wa tó ti lọ. The spirit of Dr. Fẹ́dí Fáṣẹ̀hún ló ń bá yín sọ̀rọ̀, bàbá Adéṣọ̀kan. Ẹ̀yin gangan lẹ dá OPC rú. Ẹ̀yin gangan la agbódegbà fún Gani. Agbódegbà tẹ́ ń ṣe fún Gani òun lẹ tún bẹ̀rẹ̀ yìí. Ẹ lè rí ìlú ẹkùn dàrú.
ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní fún yín ṣe bàbá Adéṣọ̀kan. wọ́n ní àgbàlagbà ìjó lágbàlagbà, àgbà tó bá jó lágbàlagbà ẹ lùlù làgbàlagbà fún. ó mà lágbára o. ẹ ń pe Gani ti wá dẹrù jẹ̀jẹ̀ sí yín lọ́rùn. Ààrẹ Ọ̀nà Kakanfò àti gbéṣẹ́ kan fún kó bá wa bẹ àwọn ọmọ ẹ̀. ẹ wá pe bàbá, ẹ ń pe Akíntẹ́tẹ́ Akínọlá, ẹ ń rán sí bàbá Akíntóyè kó bá yín sọ fún Sunday Igboho àwọn blọ́gà tó yí ká. bàbá ẹ́jìnì yín ti run down, bóyá ẹ máa ríǹgì ẹ̀ ní tàbí ẹ máa ṣéǹjì ẹ̀. làákàyè yẹn ti ń kó lórí yín sà. torí ohun tí mo tún gbọ́ láàárọ̀ pé ìgbà tẹ́ ń lọ sí Kútọ́nù ẹjọ́ ń plan security yẹn ni, ẹjọ́ ń ṣe mítì pẹ̀lú bàbá Akíntóyè àti Sunday Igboho ní Akíntẹ́tẹ́ Akínọlá can be my weakness. alábàjọ tẹ́ fi gbé Akíntẹ́tẹ́ Akínọlá lọ síbi mítì orí ibú tẹ́ lọ ṣe sà. ẹ lè da ilé irú. ìṣẹ̀dálẹ̀ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ò ní gbà kẹ́ da ilé irú, bẹ́ẹ̀ ti da OPC irú sà. ìṣẹ̀dálẹ̀ àwọn ládéládé kò ní gbà kẹsùn ìlú ẹkùn níná, àwa ò ní gbà fún yín. bàbá no room for you. ṣé bí Akíntẹ́tẹ́ Akínọlá ọmọ yín ti dákan lẹ̀ tó pè ní màá rántí orúkọ yẹn. inú ìràpadà kọ́ àwọn ṣẹlẹ̀ ló ní ìràpadà. ìdáǹdè ní kẹ́ lọ́ máa jà sísà. ìnirú ẹkùn no room for ọlọ̀tẹ̀. torí àwa mọ̀ pé bàbá Adéṣọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ láàárọ̀ yìí, bàbá Adéṣọ̀kan náà fẹ́ ṣọ̀tẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáni. torí pé nígbà tá à ń ṣe ìrú ẹkùn Sunday Ìgbòho pè yín, ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé di nǹkan tí ò yẹ kẹ́ ẹ dà. ẹ̀yin fúnra yín lẹ sọ wípé bí ẹ ṣe gbé Gani lẹ́yìn tó ó fẹ́ yín òǹgé yín jẹ́, a jẹ́ wípé ẹ̀yin gan lẹ́gbìmọ̀ràn ọ̀tẹ̀ sí bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hùn. kò sí irú ẹ̀ ò lè yọ fún yín nínú ìrú ẹ̀kùn sà. àwọn ládéládé lóyè ilẹ̀ Yorùbá ò ní gbà. no room for you sà. ẹ̀yin lẹ́mọ ìpàdé ọ̀rọ̀ tẹ́ ń pè kiri, àti sọ fún yín pé Sunday Igboho òbẹ́nikẹ́ni jà, ọmọ òbẹ́nikẹ́ni jà ọmọ kí gbogbo lé, ọmọ òbẹ́nikẹ́ni jà ọmọ kí gbogbo lé o. Sunday ò bá ẹnikẹ́ni jà, ọmọ Adéyẹmọ ò bá ẹnikẹ́ni jà. ọmọ Adéyẹmọ ò bá ẹnikẹ́ni jà. ìrú ẹkùn tẹ̀síwájú lójoojúmọ́. àmì àti ìyìn Èkìtì ní ìlú tó ti ń yin Olódùmarè. àwa sí ìyìn tìyìn. ìrú ẹkùn fẹ̀ sí lójoojúmọ́. show that there is no room for ọlọ̀tẹ̀, because ìrú ẹkùn belong to all the Yorùbá race. ẹ lè dá ìrú ẹkùn rú. bàbá Adéṣọ̀kan, ìṣẹ̀dá wa ò ní gbà kẹ́ da ìrú ẹkùn rú bẹ́ẹ̀ ṣe da OPC rú. torí ẹ̀yin gangan ní bàbá àṣàlẹ̀ fún Gani. ẹ̀yin lẹ ta bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hùn fún Gani. ẹ̀yin fúnra yín sọ wípé ẹgbẹ́ Gani lẹ́yìn fún bàbá. to be able to take over the OPC. nígbà tó take over OPC sà, ṣé ayé OPC ò bàjẹ́? ó bàjẹ́. ó sọ OPC di dàkúdà, ó sọ OPC di jẹunjẹun, ó sọ OPC ẹgbẹ́ tẹ́ni kó máa dáàbò bolẹ̀ Yorùbá di ẹgbẹ́ tí ń pa ọmọ Yorùbá. wèrè nínú wọn kéjáde lánàá ní peace bàbá Èkìtì ó dárúkọ àwa kan. kétí wọn bá dákẹ́ wèrè wà ńlẹ̀ rẹ́kẹ́tẹ́. mo ti sọ nínú ọ̀rọ̀ mi, ẹ̀yin baby OPC, I don't have anything to do with you. ẹ̀yin baby OPC yẹn, ẹ̀yin tẹ́ join OPC 10 years ago
20 years ago lè mọ n tá à ń sọ nípa ẹ̀. You don't know the genesis of the struggle of the OPC. Ẹ kàn wọlé ni wọ́n Gani wá lò yín gẹ́gẹ́ bí instrumentalist against the founders. Àti bàbá Adéṣọ̀kan àfìgbà tí bàbá Adéṣọ̀kan tẹ́ bọ orúkọ ara yín jẹ́. Èló náà bá àgbè fún yín. Tẹ́ ń pè pàdé ṣé Sunday Igboho sọ fún yín pé òun àti Gani ń jà ni. Ṣèbẹ́ lọ́mọ yín ni Sunday Igboho ṣe pé Sunday Igboho nǹkan báyìí. Ìkejì ṣé Sunday Igboho bá yín ṣe OPC. Ó fi dandan pé ẹ lọ parí ìjà OPC. Ọ̀rọ̀ Sunday Igboho lẹ́mú jáde ńbẹ̀. Let me tell you one thing. Sunday Igboho àti Gani ò lè jọ ṣe papọ̀. Ǹjẹ́ ẹ rí ibi tí òkùnkùn àti ìmọ́lẹ̀ ti pàdé rí? The answer is no. Ṣé ẹ rí ibi tí oòrùn àtòṣùpá ti pàdé rí? The answer is a big no. Ìmọ́lẹ̀ lọmọ Adéyẹmọ jẹ́ fún ìran kóòtù òjíire. Òkùnkùn bírímù ní Gani. Òkùnkùn bírímù ní Gani. Òkùnkùn bírímù. So ẹ má fojo pòjó wàsà. Ṣé gbọ́ mi tó bá jẹ́ pé torí pé ńgbà tí Sunday Igboho ń ṣe lọ́ọ̀ṣìn tán ní òkè ìrù ẹkùn ní ẹgbẹ́ yẹn máa jẹ́ wọn à ń pè yín. Wọ́n ti pe àwọn tó jù yín lọ. Wọ́n ti pe àwọn baba ńlá baba yín tó bá jẹ́ torí ẹ̀lẹ́fi lọ pàdé àpòpọ̀ mọ́ Gani. Tẹ́lẹ̀ ẹ máa dojú ìjà kọ Sunday Igboho. Wọ́n ní ìgbà ọkọ́ ìgbà àdá. Ó ń bó kèé lérí. Òkè ò jẹ́ òkè ò mú. Ìyẹn ni pé òkè wà nínú fasting and prayer. Òkè pàpà borí wọn. Oh my God. Sunday Igboho ló máa borí gbogbo yín. Igboho ló máa borí gbogbo yín lọ́la inú kan. Kí ló ṣe ẹ̀yin bàbá yìí bẹ́ẹ̀? Ìlú tó yí ìlú àlàáfíà tó yẹ kẹ́ máa lù nílẹ̀ Yorùbá ẹ̀ lù. Ṣé Sunday Igboho sọ fún yín pé òun bá Gani jà ni? Àní Sunday Igboho ò bá Gani jà kò bá Gani ṣe. Ẹ jẹ́ kí Gani ó dúró títẹ̀ pẹ̀lú àwọn ọmọ títẹ̀. Àwọn ọmọ Yorùbá láwọn ò fẹ́ Gani mọ́. Ẹni dandan wọ́n gbọ́dọ̀ fẹ́ Gani. Àwọn ọmọ Yorùbá láwọn ò bá Gani ṣe mọ́. Ẹni dandan wọ́n gbọ́dọ̀ bá Gani ṣe. Kí ló ṣe yín bàbá Adéṣọ̀kan? That you allow these people to push you síbi tí ò yẹ kẹ́ ẹ lọ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fúnra sí George Akíọlá o. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, most especially those people in YSM, ẹ fúnra sí George Akíọlá. Ó ti sọ fún yín pé òun lọ fẹ́ lọ gbé Gani wọnú YSM. Ìjákulẹ̀ ló ń bọ̀ yẹ o. Ẹ fúnra ẹ̀yin tẹ́ wà nínú YSM. Mo sọ eléyìí, I'm one of the member. Brother mi, leader mi, Káòdé Ẹ̀mọ̀lá, ẹ fúnra sí George Akíọlá. Ẹ fúnra. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi kan rí. Tẹ́mi ọ̀dẹ̀ máa ń sọ. Mo ní mo wà ní Kútọ́nù nígbà tí bàbá Akíntóyè ń gbéṣẹ́ lẹ́jọ́ George Akíọlá lọ́wọ́. Mo wà ní Kútọ́nù. Thank God for the life of Sunday Adéyẹmọ Igboho Òòṣà. Thank God for the life of the Májàsọ́lá tó ní làákàyè. He called all of us. Pé bàbá Èkìtì, ìwọ, Akọ̀gún, Ìfátósìn àti Ẹ̀mùké, mo fẹ́ rí yín ní Kútọ́nù ní ọjọ́ Tuesday. A fẹ́ ṣe meeting kan ní Wednesday and Thursday. Killer must be there. Oga Warrior must be there. Oracle was there.
We are more than 20 or 30 in that meeting. Téèyàn kan bá dúró tó bá ní àwọn làwọn kọ́kọ́ polówó, àwọn làwọn kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìrù ẹkùn, àwa tó jẹ́ pé ojú wa gangan àjọṣe mítì bó ṣe jáde sí ìta ńkọ́, kí ni ká wí, kí ni ká sọ, kí ni ká wí, kí ni ká sọ. Ẹ jẹ́ máa fàyè wọn mú mi, ẹ̀yin lẹ́ni mọ́ mu kóòkì, bọ̀dé mo láìkì kóòkì gan. Igboho sọ pé bàbá Èkìtì, I want you to be in that meeting. Igboho, àwa ti dé látọjọ́ Monday, àwa tèkìtì ti gbéra látọjọ́ Monday, wọ́n fẹ́ ṣe meeting yẹn ní Wednesday. A rò pé wọ́n máa parí meeting yẹn ní ọjọ́ Wednesday yẹn, Tuesday to Wednesday kálẹ̀ lè padà máa bọ̀. Àwa sùn ọjọ́ mẹ́rin ní Kútọ́nù. Èèyàn ní Igboho. Yorùbá ní àìgbókèrè mọ dídùn ọbẹ̀. Èèyàn lọ́mọdé yẹ mọ́. Tẹ́ máa ní oríṣẹ̀dá lọ́mọdé yẹ mọ́. Tẹ́ máa pè kankan ní special made lọ́mọdé yẹ mọ́ ní Igboho ṣá. He loved the Yorubas. During that time náà pé Sunday Kútọ́nù, bàbá Akíntóyè o, bàbá Akíntólè, Sunday olè, Sunday gba 700 million, Sunday gba 70 million, Sunday gba $700. Kìnìún kan oúnjẹ àní ẹ̀ fi wọ́n lẹ̀ ó máa tó yé wọn. Nígbà táwọn kan wọ́n sẹ́ndì prógámù ìjìnlẹ̀ fún mi. Mo ní àní kí n dáhùn kí ni wí ẹni táyé ẹ ti bàjẹ́ látọ̀dọ̀ lọ́wọ́ onítìrí, kí ni ìjìnlẹ̀ wí táwa ó tó máa dá lóhùn. Ṣèbó wà lára àwọn tọ́jọ́ lu ọmọ Yorùbá ní 1 billion naira owó tó gbà lẹ tí Dúpẹ́ Onítìrí gbà. Kí ni wí Yorùbá tí mo títọ́, the otitọ has already set us free. Mítì yẹn bá bẹ̀rẹ̀, Ìgbòho wà ńbẹ̀, bàbá Akíntóyè wà ńbẹ̀, every one of us ní Kútọ́nù. Bàbá ní we must defend our land and the struggle will continue. We must defend our land and struggle must be continued. Bàbá ní we will put this struggle in 2 parts. Tí n bá ti sọ òyìnbó tẹ́ ẹ bá ti understand it, àdíà náà máa fi gbé o. Àdíà náà máa fi gbé o. Òyìnbó ti tèmi wúwo ju títí yín lọ o. Overgraduate lẹ́yìn, undergraduate lẹ́yìn, overgraduate lèmi. Bàbá ní we have military way and administrative. Pé Architect Akiola George, you will be my representative at home. That have a duty to play. Bàbá ní àgbà tí ń dé, ń tẹ́ bá sọ, tẹ́ bá mú wá làwọn ọmọ ṣiṣẹ́ lé lórí. Gbogbo wa pàtẹ́wọ́. Àwọn tó jáde lẹ́nu pé bàbá Akíntóyè fẹ́ kó jẹ́ àwọn dìdìrìn owó náà fẹ́ gbà. Bàbá tó kú lọ yìí. Tó ń kú lọ yìí, àkáǹtì bàbá ọwọ́ ẹ̀ làkáǹtì bàbá wà. Olóńgbowó, olótú lọ sọ fún àwọn ará àta pé bàbá ń gbowó, àkáǹtì bàbá Akíntóyè ọwọ́ ẹ̀ ló dẹ̀ wà. Ẹ wá wo gbogbo àwọn tó rokúrò bàbá Akíntóyè sì mí o, ó dẹ̀ máa mí pẹ́ lágbára Ọlọ́run. Mo ti sọ fún yín, mo ní kò sẹ́ni tó dá Yorùbá kí gbẹ̀yìn wọn dáa. Bàbá wa dìde nínú mítì yẹn, a ní bàbá ẹ jókòó, ó ní ẹ jẹ́ ń dìde níwájú yín. Àwa ní bàbá tẹ́ bá ti dìde, àwa náà ò ní gbọ́n tẹ́ fẹ́ sọ, ẹ jókòó. Bàbá wa jókòó. This man called Gẹ́gẹ́ Ojú, Pastor Gẹ́gẹ́ Ojú, tó ń pera wọn ní àrólé Babalọ́lá, wọn ṣe àrólé Babalọ́lá o, àrólé Lúsúférì ni wọ́n o. Gẹ́gẹ́ Ojú iṣẹ́ àrólé Babalọ́lá, àrólé Lúsúférì.
he was in that meeting. Torí òun náà ní Sunday Igboho lè yan killer as a second command láìsí òun níbẹ̀ òun ò ní gbà. Òun náà wá lọ dá security títí ẹ̀lẹ́. Ó pè ní ẹkùn mẹ́ran. Ó ń da Èkìtì rú lọ́wọ́ bọ̀tọ̀ Ọlọ́run ò ní gbà fún. Àwa ò ní gbà fún. I pity those people àti ìlú péjú Èkìtì. Tí gẹ́gẹ́ ojú ń tàn. Àjọ máa mú nǹkan lẹ̀. Kẹ́ lè mọ̀ pé àwọn ọmọ dàrú yẹ pọ̀. Tó ń forúkọ bàbá Akíntóyè tó fi ń gbà yín. Tó ń forúkọ bàbá Akíntóyè tó fi ń ṣe ohun tí ò dáa without the knowledge of bàbá Akíntóyè. Tó ń forúkọ Sunday Igboho tó fi ń ṣe ohun tí ò dáa. Ọlọ́run ò jọ yín o, ẹ̀yin àṣìbàjẹ́ Ọlọ́run ò jọ yín. Gbogbo irọ́ tí ẹ pa, gbogbo èké tí ẹ ṣe, àtàbòsí tẹ ṣe lórí ọmọ Adéyẹmọ òfo ló já sí. Ọlọ́run ò jọ yín. Bàbá wa ní torí èrè ìdí tí mo ní kí n dìde ní pé tá a bá pa gbogbo jìyín pọ̀. Jù mí lọ, àwa ní bàbá ẹ̀yin ní bàbá wa. Bàbá wa fèsì àtẹ̀tẹ̀ Akínọlá George pé mo fẹ́ rán ẹ níṣẹ́. Are you ready to do it? And the man say yes, I'm ready. Bàbá dẹ̀ gbàdúrà fún gẹ́gẹ́ bí o ti fara rẹ̀ lẹ̀ láti ṣiṣẹ́ fún ìran Yorùbá. Bàbá ní iṣẹ́ tí mo rán ẹ ni pé mo rán ẹ sí gbogbo ọ̀dọ́ ọba ilẹ̀ Yorùbá, gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá to talk to them the reason that they should work for the freedom of the Yorùbá race. Pé ohun tí àwọn tá à ń bá gbé tá a jọ pera wa Nàìjíríà yìí, ohun tán ní ní ìpamọ́ against the Yorùbá kì í ṣe ohun tó dára. Iṣẹ́ tí mo rán ẹ nìyẹn. Àwọn elite, àwọn ọba, àwọn ìjòyè àtàwọn tó wà ní government, to talk to them. They should know the reason why they're supposed to work for the freedom of their people. Ó dẹ̀ ló ń gbà. That day Sunday Igboho sọ wípé bàbá Akíntóyè Akínọlá tẹ́ bá ti wà níwájú èmi ọmọ tẹ̀lé yín lẹ́yìn. I'm ready. Sunday Igboho ò ní kú fọ́tayọ̀. Aburú ayé ò ní ṣẹlẹ̀ sí ẹ. Gbogbo ẹnikẹ́ni tó bá gbé ọwọ́ kọ́wọ́ lórí Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá, Ọlọ́run orí wọn o, ìwọ rí wa àwa orí ẹ. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá orí wọn o, àwa orí wọn. Àwọn ẹ̀dá ènìyàn tá à ń pè láwọn baba ńlá wa tí Olódùmarè kọ́kọ́ sọ̀kalẹ̀ gbà sórí ilẹ̀ yìí, ìṣẹ̀dá yín wò wọ́n, bọ́n bá ṣe ń gbé ọwọ́ yẹ kó máa padà sórí wọn. Bàbá ní Sunday Igboho ní bàbá Ọlọ́run ló lẹ̀mí mi. Bóyá torí ń tọ́lọ́run fi rán mi wálé ayé nìyẹn to come and fight for the Yorùbá and die for the Yorùbá. Gbogbo wa ní májàfọ́lá ò ní kú fọ́tayọ̀. Ó wá ní ìjọ kan yìí ń sàkú. Ìjọ kan yìí ń sàkú. Ni mo fi ń wo gbogbo àwọn tó ń gbógun ti Sunday Igboho. Pé ní tẹ́lẹ̀ Yorùbá pẹ́ láṣẹ Olódùmarè. Ìyà tí táyà ọkọ̀ jẹlẹ máa jẹ gbẹ̀yìn ọjọ́ ayé yín. Inú wa dùn, ayọ̀ wa kún. Bàbá ní Sunday Igboho we head the ministry department. Bàbá kan wà ń pè bàbá yẹn ní General Raji, very intelligent man. Bàbá yẹn ti jagun rí. Bàbá yẹn wà lára àwọn tó jagun ogun Nàìjíríà tí kẹ́ ogun ojúkú. A general. Bàbá yẹn ni mo ṣetán láti work under the Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá. A general, ẹ má gbàgbé o, brigadier general kéèyàn tó di brigadier general.
bàbá Rájí. Inú wa dùn pé iṣẹ́ ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n nígbà tákìtẹ́tẹ́ akọ́lá ó dé Nàìjíríà tí ó dé ilẹ̀ Yorùbá, iṣẹ́ mi ló bẹ̀rẹ̀ sí mú jẹ́. Introduce our own security network, Ìdáǹdè. Introduce another one, kájọ dá sí pé ká lọ máa gba 1,000 ọ̀rẹ́dẹ́dẹ́ náírà lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri. Ó gbéra ó lọ sí Oǹdó. Àwọn Oǹdó pè mí pé bàbá Èkìtì àjọ wà mítì ni, kì í ṣe iṣẹ́ tí bàbá gbé fún màá ló ń ṣe. Ó lọ sí Kogi, àwọn ará Kogi complain. Ó wọ́ Èkìtì, the same thing we complain. And now call bàbá Akíntóyè and olóyè Ṣìfítọ́dé Ìgbòho ṣá. Ọ̀rọ̀ Ìgbòho dẹ̀rẹ́, a ní ọmọ Yorùbá ni wọ́n, báwọn ṣe fẹ́ ṣe títí wọn nìyẹn. Bàbá ní I will talk to him now. Síbẹ̀síbẹ̀ wọn àjáwọ́, ọ̀rọ̀ yẹn náà sọ nínú YSM tí mo ní YSM supposed to be on administrative. Àti ní ẹni tí Ọlọ́run tí bàbá gbé kalẹ̀, tí Olódùmarè gbé kalẹ̀ fún wa, tí bàbá Akíntóyè dé fọwọ́ sí as a military officers. Ẹ jẹ́ káwọn yẹn wà ní pàdéyẹ ìwọlé àbọ̀rọ̀ tó lọ máa dá ẹgbẹ́ mi lẹ̀. Gẹ́gẹ́ ojú dá ẹgbẹ́ títí ẹlẹ́ ó pè ní ẹkùn mẹ́ran. Akitẹ́tẹ́ ọkọ̀ aládàndá títí ẹlẹ́ ó pè ní Ìdáǹdè. Làwọn kan bá dìde pé bàbá Èkìtì, you must tell us the reason that you want to turn Sunday Igboho to òrìṣà tí gbogbo wọn á máa kúnlẹ̀ bọ nínú YSM. Àwọn ọlọ́tẹ̀ ara wọn ní bàbá Adéṣọ̀kan. Yorùbá beware of them. Wọ́n fojú jẹ́ èèyàn, wọn ṣe èèyàn ò ìkà ni wọ́n fojú jẹ́ èèyàn rí, wọn ṣe èèyàn rí. I say this kọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lè mọ̀, ọ̀rọ̀ ṣì ń bẹ nínú mi tí mi ò tí ì ní sọ síta tán, ṣùgbọ́n bí má bá ṣe ń jù síta, bí má ṣe ń jù síta ní kẹ́ máa mọ̀, bí má ṣe ń wí ẹ máa dé. Àbí ìgbà tá lọ sí Ilé Ifẹ̀ ní tán náà ṣe Yorùbá Day, tí Yorùbá Day tó di another one tán fi ń polongo ọmọ Yíbò fún wa àti Fúlàní, tí Òmeyọ̀ ní pé kò ń sọ̀rọ̀, wọ́n gba máìkì lẹ́nu Òmeyọ̀ nígbà tó Òmeyọ̀ fẹ́ sọ pé Yorùbá nation no going back. Wọ́n ṣe Yorùbá Day under the deputy leader of YSM. Wọ́n wá sọ fún wa pé ọ̀rọ̀ Yorùbá nation kọ́ làwọn bá wá sí bíbá yìí. Is it not a big slap? Ọ̀rọ̀ ń bẹ nínú mi. Onímọ̀fin ní ẹni bá gbógun ti ọmọ Adéyẹmọ ọ̀run máa gbógun tì. Ẹni bá gbógun ti ọmọ Adéyẹmọ ọ̀run máa gbógun tì. Ẹni bá gbógun ti ọmọ Adéyẹmọ òṣùpá tó ń ràn á gbógun tì. Tí òṣùpá bá ń túyàn lára á máa ní orútọ̀ lára ni. Ẹni bá ní kí níbo lọmọ Adéyẹmọ máa gbà. Gbogbo ntọ́lọ́run Ọlọ́run ọ̀run dá lọ́jọ́ márùn-ún kó tó dá ènìyàn lọ́jọ́ kẹfà. Á gbógun ti gbogbo yín. Gbogbo ẹ̀yin tí Gani rán tẹ̀ ń sáwá, we know all of you, no room for you. So bàbá Adéṣọ̀kan, ẹ̀yin ẹ máa ń parí ìjà fáwọn OPC yín, ẹ̀yin náà lẹ kúkú dàrú. Ṣé gbọ́ mi sà? Lára àwọn bàbá tẹ́ ẹjọ́ dàrú náà ló pè wá, ẹ̀yin náà lẹ dàrú. Ẹ máa parí ìjà fún wọn, ṣùgbọ́n ẹ yọ tọmọ Adéyẹmọ kúrò ń bẹ̀. Ọmọ Adéyẹmọ ò bá yín ṣe OPC, kò dẹ̀ bá yín da OPC rú. Ọmọ Adéyẹmọ ò dẹ̀ bẹ́nikẹ́ni jà. Ṣé gbọ́ mi? Kò bẹ́nikẹ́ni jà. And moreover, we are not bloggers. I'm not a blogger. Bẹ́ẹ̀ bá tẹ̀ tó pè wá ní ajá Sunday Igboho, ìyẹn tẹ̀ tó dájú blogger lọ. I'm not a blogger. I will say the truth. Bàbá Adéṣọ̀kan, ẹ̀yin náà fẹ́ ṣọ̀tẹ̀ Sunday Igboho ni. Ẹ múra sí. Akọ wípé ilẹ̀ gbígbẹ nílẹ̀ àwọn ọlọ́tẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣọ̀tẹ̀ Sunday Igboho, ilẹ̀ gbígbẹ nílẹ̀ yín ẹ máa gbẹ́kú ni. Àgánádì yìí ní sí mi, ọmọ rí igbá ìríbi ìjókòó sí. Ẹ máa gbẹ́kú ni. Tó bá ti jẹ́ pé irọ́ là ń pamọ́ yín, lẹ́ẹ̀fi lè mórí bọ́. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ irọ́, ilẹ̀ Yorùbá máa bi gbogbo yín léèrè. Ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ bá ti rí wọn,
ẹ wò wọ́n o kò sí yàtọ̀ nínú wọn o rárá o kò sí yàtọ̀ nínú wọn. Kọ̀létì Èkìtì kò sí yàtọ̀ nínú wọn o rárá o kò sí yàtọ̀ nínú wọn. Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ nínú wọn. Kò sí yàtọ̀ nínú wọn rárá o kò sí yàtọ̀ nínú wọn. Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ nínú wọn. Àti màmá ṣe rí nípa ti ẹ̀yin màmá mi tẹ́ ń gbé fídíò ìjìnlẹ̀ wá ẹja fáwọn yẹn lẹ̀ wọ́n jáporó ni ó kù sọ́wọ́ ọmọ Yorùbá tó bá tún lọ kó sí wọn lọ́wọ́ ṣe ló yẹ ká ẹ béèrè lọ́wọ́ ìjìnlẹ̀ $1 million tán gbà àwọn àti Dúpẹ́ Onítìrí níbo lówó yẹ wà kí náà fi ṣe. So tí Ìgbòho bá jáde síta tó bá ń ṣe náà ṣe ló ń ṣèpè àwọn tó wà lórí program wọn ń ṣèpè fún Sunday Ìgbòho ṣèpè láàmú mágbọ̀nrín ni ṣẹ́ni tí ò jẹ́ gbé àmọ́ kó gbè ní gbogbo èpè tẹ́ṣẹ́ orí wọn ló ń lọ. Bá bẹ́ẹ̀ ewúrẹ́ bá bojú ẹ̀yìn afẹ́ pèpè lè pé bẹ́ẹ̀ náà ní tàgùtàn bá bojú ẹ̀yìn afẹ́ pèpè lè pé èpè tán ṣẹ̀yẹ orí wọn ni ó ń lọ. Àánú àwọn ọmọ wọn ló ṣe mí torí tádìyẹ bá kó máa ń dọmọ ẹ lẹ́ni wọ́n á dọmọ lẹ̀ lójijì. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń ro ìbàjẹ́ fún Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá torí kò ṣẹ̀yìn. Sunday Ìgbòho ò ní kẹ́ni tó lọ́bẹ̀ kó má jẹun sùn kò ní kẹ́ni tó láṣọ kó wà níhòòhò. Ìgbòho ti jù yín lọ ẹ kàn ń japata ni torí pé Ìgbòho èmi á máa tẹnu mọ́rọ̀ yẹ Sunday Adéyẹmọ Ìgbòho ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bíi pé òun ò jẹ́ nǹkan kan. Àwa la wá sọ pé you are something ojú something lọ you are special. A special gift from Almighty God. A special gift to all the Yorùbá race. Ṣùgbọ́n ẹni tó ríra ẹ̀ pé òun jẹ́ 10 òun jẹ́ 20 ọmọ Yorùbá ní jẹ́gbẹ́gbẹ́ ọlọ́pàá òro. You are nothing. Full for arrogance, ìgbéragas. Arrogance, ìgbéragas. Lack of homalisk. Ìgbòho ń jayé tẹ́lẹ́gẹ́ lóṣùrò. Mo wí. Ẹgbọ́ Ìgbòho ń jayé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ Májàsọ́lá ń jayé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ ìlú ẹkú ti dé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ torí bí Ìgbòho bá kú lógún ọdún 30 ọdún 100 ọdún 1 million ọdún bàbá ẹnìkan ò lè gbé ẹ sí bàbá ẹnìkan ò yá ẹ lókòwò bàbá ẹnìkan ò dá ẹ lọ́lá Èdùmàrè ló dá ẹ lọ́lá. Pium 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 bim 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 bam bam pium 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 wang 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 pium 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 gagang 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 bim pium pium gagang 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 gagang. Ẹ̀gbọ́n tó lè lù mí wí àbùkù ká láṣejù ó tẹ́. Pium 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 gat 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 pium 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 Májàsọ́lá máa jayé orí ẹ àjẹpẹ́ wow àjẹpẹ́ bàbá ló rán ẹ wá pé kò jayé orí ẹ àjẹpẹ́ àjẹpẹ́ ló rán ẹ níṣẹ́ àjẹyè ló máa jẹ àjẹpẹ́ Májàsọ́lá máa ṣe tiẹ̀ àjẹpẹ́ àjẹpẹ́ ó pa wọ́n láyò ó lélẹ̀ olè Májàsọ́lá pa wọ́n láyò ó lélẹ̀ ló mẹ́fọ́ rí wá ó lélẹ̀ ó pa wọ́n láyò ó lélẹ̀ ó lélẹ̀ ni àní ẹgbẹ́ wàárí káyé lè rí nǹkan tó dáa sọ nípa títí yín ọ̀tẹ̀ Májàsọ́lá tẹ́ fẹ́ ṣe kò lè gbè yín àbùkù pẹ̀lú ikú gbígbóná lẹ máa fi kú láṣẹ Olódùmarè á dára fún wa ojú òní tiwa mo tún ń lọ wọn tún padà wá
I want you to support ìlú ẹkùn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ojú òní tì yín, àwọn kan dúró wọ́n fẹ́ ṣẹlẹ́yà Ìgbòho, wọ́n fẹ́ ṣẹlẹ́yà ìlú ẹkùn. Ṣùgbọ́n Ọlọ́run ọba mi ti ṣe kíni? Ó ti nà wọ́n ní pàṣán, ó ti dójú tì wọ́n ní gbangba. Please support ìlú ẹkùn. We need your support. We need your cooperation. Yoruba land must be free in the hand of the Fulani. Ṣé gbọ́ mi? Ìgbòho bẹ́nikẹ́ni jà.